gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Masoyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni o, owó yín ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà yìí o. Ṣe rí owó yín ni. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dáhùn ìbéèrè 10. Kẹ́ má fi ọ̀rọ̀ míì kún ọ̀rọ̀ Yorùbá. Kẹ́ dẹ̀ mú nǹkan yín dáadáa. Ló bá tán, ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Ẹ sọ̀rọ̀ sókè o. Mo ní ó dáa. Ẹ ní ó dáa. Bẹ́ẹ̀ ni. Ó dáa. Ṣùgbọ́n tó bá ṣe pé ẹ ṣe àwọn ìbéèrè kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ dẹ̀ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ṣúlẹ̀ tẹ́ wà ní 1,100 lẹ́yìn ètò àfún yín nílọ́po owó 2. Ìyẹn náà dáa. Ìyẹn náà dáa. Ó dáa gidi. Tó bá ṣe pé ẹ wá sọ èdè míì ẹ ṣàmúlùmálà ẹ wà níbi 10,000 àní kẹ́ máa mú yẹn wọlé kẹ́ máa mú lọlé kẹ́ fi ṣe wọ́kọ̀. Owó gbàjẹ́ sí mi. Gbàjẹ́ sí ṣé gbàjẹ́ sí mi ni ilẹ̀ ìfẹ́ jẹ́ ká sí mi. Ṣùgbọ́n tẹ́ bá sì níbèrè ilẹ̀ o tẹ́ bá sọ pé mi ò fẹ́ gbàjẹ́ sí mi tẹ́ yìí o mo fẹ́ dáhùn ìbéèrè bóyá mo sì máa gbé pẹ́lí tẹ́ bá ti ń dáhùn ìbéèrè yín tẹ́ ń gbà owó yín á tún máa lọ sókè padà. Kì í ṣe owó nìkan tẹ́ máa jẹ kúrò níbí tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ṣúlẹ̀ ètò yìí. Àwọn iléeṣẹ́ kan tí wọ́n jẹ́ Remimatic Autos wọ́n ń ta ọkọ̀. Àwọn náà wọ́n máa fún yín ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan. Bẹ́ẹ̀ni. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Bẹ́ẹ̀ni. Kì í ṣe pé wọ́n ti fún wa. Ó ti wà ní sàkání wa báyìí. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀ kẹ́ máa wà lọ lé ni. Kí Olúwa fún mi ṣe. Tọ́lọ́run bá fún yín ṣe ẹ máa làkàkà. Màá gbìyànjú. Ẹ máa ní kí Olúwa bá yín ṣe. Kí Olúwa bá mi ṣe. Ṣé ẹ mọ̀ pé ẹni tọ́lọ́run bá fún ṣe ó sì máa ṣe òun ló máa tiraka. Ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ṣe á kò rọra jókòó. Wẹ́rẹ́ lolúwa bá ṣe. Wẹ́rẹ́ ló bá mi ṣe, wẹ́rẹ́ ló bá mi ṣe, ohun tí a rò pé kò ṣeé ṣe, wẹ́rẹ́ ló bá mi ṣe. Kọ́lọ́run bá wa ṣe ni. Àṣẹ o. Kọ́lọ́run bá ó dá. Kí ló kọ yín? Orúkọ mi ni OLOLADE FALADE. OLOLADE Mr. Money. OLOLADE FALADE. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ kádìrúntà ni mò ń ṣe. Ẹ dúró. Onídìrí. Bẹ́ẹ̀ni. Nítorí àti pé kádìrúntà. Onídìrí. Ṣé yẹ ẹ kádìrúntà? Onídìrí aṣorílóge. Lẹ ń ṣe. Bẹ́ẹ̀ni. Níbo lẹ ń gbé? Ìlú Èkó ń bí náà ni mò ń gbé. Lẹ ń gbé? Bẹ́ẹ̀ni. Nígbà lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Iṣẹ́ yìí mo lè sọ pé iṣẹ́ abínibí ni. Kò sí pé mo kọ́ lábẹ́ ọ̀gá kan. Àmọ́ ìfojúsí lọ́dọ̀ àwọn tí wọ́n ti mọ̀ àti bí ó ṣe wù mí láti mọ̀ ṣe sí ìgbìyànjú mi sí ó jẹ́ kí n mọ̀ ṣe dáadáa. Dáhùn yẹn sóyè. Ẹ pẹ̀lẹ́, owó ṣìkì síbẹ̀. Ẹ gbìyànjú. Nítorí náà ni mo ṣe mú ní iṣẹ́ àmúṣe. Bẹ́ẹ̀ ni. Yóò dá. Fún wọn ní ìbéèrè àkọ́kọ́. Ẹ ṣeun. Ìbéèrè kelo. 852. Kí ni 852 ní Yorùbá? Mo mọ̀ wípé ẹgbẹ̀rún. Mo mọ̀ ẹgbẹ̀rún. Jẹ́ kọ́kọ́ ẹgbẹ̀rún. Ẹ ṣeun. 800 ní ẹgbẹ̀rin
800 ẹgbẹ̀rin. so Máa mi yọ so yẹn. nítorí náà eléyìí jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀rin ó dín mẹ́jọ. Ọ̀tàlélẹ́gbẹ̀rin dín mẹ́jọ. Kí ni Yorùbá ń pè ní àgà? àgà redo àgà àgà ṣé ẹ mọ̀? ṣé mo ò gbọ́ rí mi ò gbọ́ rí. Ẹ pẹ̀lẹ́. Owó sì kì í síbẹ̀. àgà mi ò gbọ́ rí. Tó bá ṣe pé òfò fẹ́ wà níbì kan àbí ìjàmbá fẹ́ wà níbì kan, ṣé ẹ mọ̀ ìjàmbá lè ṣẹlẹ̀ níbì kan, ṣé ẹ mọ̀ àwọn nǹkan tí wọ́n máa ń gbé sílẹ̀? bí ìpèsè. Wọ́n máa ń gbé sí bámi yẹ òkè yẹn. Orú mú yín ni. ó fẹ́ jọ bẹ́ẹ̀. Nínú ẹ̀rọ amúlétutù. abẹ́ẹ̀rí nǹkan bí. Abẹ́ẹ̀rọ Ọlọ́run. Ṣé mọ̀ bíi àwọn nǹkan tí wọ́n máa gbé sílẹ̀ báyìí pé ẹ má kọjá níbí yìí o, ewu wà níwájú o. Bíi danger sign. bẹ́ẹ̀ ni ó yé mi báyìí. Pé warning sign láti lè sọ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ níbí yìí o, wọ́n á rọra pagà síbẹ̀ láti lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé bóyá ẹ̀ ń wọkọ̀ yín lọ, ó wá wà ní ẹ̀gbẹ́ ọ̀nà tó lọ́, ó yé yín, ẹ wá wò pé tí àwọn èèyàn bá ń bọ̀ tọ́kàn ń sáré bọ̀, wọ́n lè forí sọ ọkọ̀ tiyín, ẹ wá pagà síwájú, àwọn èèyàn á wá ti rí pé nǹkan máa ṣẹlẹ̀, ní nǹkan tí ò dáa ó wà níwájú. kẹrọra ṣe. Kẹrọra ṣe. Ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun. Owó sì kì í síbẹ̀. bẹ́ẹ̀. ìbéèrè ọ̀tàlélẹ́gbẹ̀rún ó dín ẹyọ̀kan. Ọ̀tàlé. ọ̀tà. Ẹ jẹ́ wo. 859. Ọ̀tàlé ní ẹgbẹ̀rin. ẹgbẹ̀rin ó dín kan. Kí ni Yorùbá ń pè ní ẹ pé ọlọ́kùnrùn àbí ọ̀kùnrùn? Yorùbá ní a kì í bá ọkùnrin ẹyẹ lórí ìtẹ́, kòkòkò lára ọ̀tá lé. Ọkùnrùn is ailment. Ọkùnrùn is ailment, sickness. Okay. You're okay. Ẹ pẹ̀lẹ́. Owó sì kì í síbẹ̀. A kì í bá ọkùnrin ẹyẹ lórí ìtẹ́, wọ́n á ní kòkòkò lára ọ̀tá lé. Téèyàn bá fẹ́ sọ pé téèyàn bá ń bí ààrẹ fẹ́ máa ṣèyàn ní kí ló ṣe é, ó má dàgbé kó fẹ́ tẹ̀ ẹ́ díẹ̀. Rárá, à ń bá ọkùnrin ẹyẹ lórí ìtẹ́, kòkòkò lára ọ̀tá lé. Ṣùgbọ́n ọkùn ni kì í ṣe ọkùnrùn. ọkùnrin ó tún yẹ ọkùnrin ní òjòjò, àìsàn. Ó kù díẹ̀. Bẹ́ẹ̀ àwọn Ọlọ́run òjò jáde. Ó dáa. Ọkùn. Ọkùn jẹ́ ká fún wọn. Ọkùn. Ẹ ṣeun. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ṣé yá? 860. Kí ni 860? Ọ̀tàlélẹ́gbẹ̀rin. Ọ̀tàlélẹ́gbẹ̀rin. Kí ló sọ? Kí ni Yorùbá ń pè kí ni? kòkòrò orí? Kòkòrò tí jewé ṣe bára ewé ló wà. Ẹ̀yin èèyàn mi, kòkòrò tí jobi ṣe bára obì ló wà. Èèyàn tí ń ṣe ni tí ó bá ṣọ̀rẹ́ á jẹ́ bí ẹni o. Abánilélé tàbí alábàáṣiṣẹ́pọ̀. Ó yá,
Kòkòrò ní kí ni orúkọ kòkòrò náà? Kan tèmi tún mọ̀ tí mo gbọ́ tó máa ń pè bí ìyá mi ṣe máa ń pè tó bá ṣe wọ́n máa ń tọmọnà tọmọnà orí. Iná orí. Iná orí iná mo gbọ́ iná náà. Iná. Èwo ni tọmọ náà àbí tọmọ sóko? Iná orí. Iná orí. Ẹ ṣeun. Ní ajá fún un. Olúkòkò. Fún un. Ìbéèrè. 438. Kí ni 438 ní Yorùbá? Irinwó. Òjìlénírínwó ó dín méjì. Òjìlénírínwó ó dín méjì. Parí òwe Yorùbá yìí. Ìyá àjẹ́ tó ní kí ọmọ òun má là. Òun náà pàdánù. Àti là. Rárá o. No yẹn jáde o. Rárá o. Ó pàdánù òkú alárinrin. Ìsìnkú alárinrin. Bẹ́ẹ̀ ni mo máa fún yín. Ìyá àjẹ́ tó ní kí ọmọ òun má là, ètò ìsìnkú ẹ̀ náà ò ní lárinrin ni. A máa fún yín. Mo gbọ́ rí. Ẹ gbọ́ rí. Mo gbọ́ rí. Ó yá jẹ́ kán mú béèrè mi. Ṣé ká tẹ̀síwájú? Kí ni ìdíwọ́ tẹ máa ń rí nídìí iṣẹ́ irun ṣíṣe yìí ná? Ìdíwọ́. Ìdíwọ́ kò síṣẹ́ náà tí ò ní ìdíwọ́ títí ẹ̀. Ní ọ̀dọ̀ tèmi o. Ní tí àwọn oníbàárà wa tó bá láwọn fẹ́ báyìí. Tá a ṣe báyìí fún wọn. Tó wá rí i pé kò yẹjú. Orí wa ni wọ́n máa dẹ̀bi lé lórí pé àwa ò ṣe sọ fún wọn wípé kò ní yẹ wọ́n. Wípé irú èyí táwọn fẹ́ ṣe ìyàwó ò ṣe gbà wọ́n nímọ̀ràn. Àwọn oníbàárà wa dẹ̀ ni wọ́n ṣòro gbà nímọ̀ràn. Ní tó bá ti wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wọn páwọn fẹ́ la gbúdọ̀ bá wọn fẹ́. Bá dẹ̀ ṣe ń bẹ́tò lọ bá ṣe ń báṣẹ́ lọ a máa ń béèrè lọ́wọ́ wọn. Wọn ò ní sàn kankan. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́ pé tá a bá parí iṣẹ́ tán wọ́n á dẹ̀bi lé wa lórí pé àwọn ò nífẹ̀ẹ́ sí irú iṣẹ́ tá a ṣe bẹ́ẹ̀ bákan. Ìdíwọ́ míì tún ni àsìkò, kí wọ́n máa gbà wá lásìkò. Tá bá jọ ní àdéhùn pé iye aago báyìí ni kẹ́ ẹ dé o. Wọ́n máa ń pẹ́ dé. Iṣẹ́ wa dẹ̀ ní ó gba àsìkò gan. Torí iṣẹ́ ìdúró ni, iṣẹ́ ẹ̀yìn ni. Àsìkò sì la fi ń pawó. Tó bá sì ti pẹ́ dé bẹ́yẹn, owó ti wá ń lọ. Àròwó mú sápò bó ṣe yẹ kí ó yẹ kó ti yé yín ibi tí mò ń bọ̀rọ̀. Ó dùn. Ìbéèrè. 857. Kí ni 857 ní Yorùbá? Ọ̀tàlélẹ́gbẹ̀rin ó dín mẹ́ta. Ọ̀tàlélẹ́gbẹ̀rin ó dín mẹ́ta. Kí ni Yorùbá ń pè ní flask? Ṣé mọ̀? Tẹ́ bá bímọ ọmọ. Kí ni orúkọ ọmọ yín? Farayọlá lórúkọ. Farayọlá. Bẹ́ẹ̀ni. Kí ni Yorùbá ń pè ní flask? Àbí kí ni Yorùbá ń pè flask? Nǹkan tó wà lọ́kàn mi tí wàá ní kí n sọ. Kí ni Yorùbá ń pè flask o? Yorùbá ń pè flask. Bá mi yọ flask yẹn. Ǹjẹ́ a lè sọ pé àmù omi? Àmù. Ṣé ẹ mọ nǹkan tí flask yìí jẹ́? Ṣé ká yọ? Ẹ dákun.
ẹ dákun mo bẹ̀rẹ̀ ni ẹ mọ̀ yọ ẹ mọ̀ ó sápá mi lórí ni. àpò ìjọhọ àpò omi àpò ìjọhọ. Ayọ̀. Mi ò mọ̀. Ṣàgò. Ìdí nìyẹn tí Yorùbá máa sọ pé ṣàgò ń búgò. Ṣé mọ̀ pé ìgò bóyá bí ṣàgò ìyẹn ó ní wọ́n dára sí lára. Òun náà máa búgò pé ìwọ ìgò tó máa fọ́dà. Òun náà ṣebí iṣẹ́ kan náà làwọn méjèèjì ṣe. Ṣàgò flask ṣàgò ó yá. Ẹ pẹ̀lẹ́ owó yín sì kì í síbẹ̀. Ibo la dé bí. Olófòfó. Ó dáhùn. Olófòfó igbó la dé bí. Ọlọ́run ọba o ó dáa. Kí ni Yorùbá ń pè. Mi ì mọ̀ béèrè. 858 kí ni 858 ní Yorùbá? Ọ̀tàlélẹ́gbẹ̀rin ó dín méjì. Ó dín méjì. Ó yá. Kí ni Yorùbá ń pè ṣé mọ̀ ẹ mọ̀? Ẹ mọ̀? Dragonfly ẹ mọ̀? Ẹ mọ̀? Ọ̀pẹ o tẹ́ lè mọ̀ lóyìnbó. Tó bá yẹ pé ẹ mọ̀ lóyìnbó ń bá ní. Kí ni dragonfly? Mọ̀ lóyìnbó. Kí ló tó sápá mi lórí bá? Àbó ṣé ó sápá mi lórí ni kí n sọ ni àbí mo gbàgbé pátápátá? Mire. Tó bá yẹ pé ẹ mọ̀ pẹ̀lú àmì tí mo bá ní. Bí nǹkan tí mo mọ̀ yàtọ̀ sí àmì tẹ́ ń fún mi. Ẹ parí. Mi mọ̀. Lámilámi. Àlọ́ lámilámi la rí ẹnìkan ìrábọ̀ rẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ó kù mẹ́ta lẹ́yìn ilé. Mẹ́ta. Mi ò gbà yín lásìkò rárá. Ṣé wọ́n ti lé ọgbọ̀n ìṣẹ́jú? Ṣáàtì lò tó bẹ̀ ṣá. Ẹja máa bẹ́tò lọ. Ká máa bẹ́tò lọ. Ó yá. 855 náà ló wà lókè ń bí. Kí ni 855 ní Yorùbá? Ọ̀tàlélẹ́gbẹ̀rin ó dín márùn-ún. Àlọ́ o. Àlọ́. Ọmọ ìyá mẹ́ta kan wà. Ẹrú kan ni wọ́n. Ẹrù kan ni wọ́n jọ ń gbé. Bẹ́ẹ̀ la ò máa gbà láàrin wọn. Kí ni? Ẹrù kan ni wọ́n jọ ń gbé. Bẹ́ẹ̀ la ò máa gbà láàrin wọn. Ọmọ ìyá mẹ́ta kan wà. Ọmọ ìyá mẹ́ta kan wà. Ẹrù kan ni wọ́n jọ ń gbé. Bẹ́ẹ̀ a ò máa gbà láàrin wọn. Olóòtú ẹ ràn mí lọ́wọ́ mo lè mọ̀. Ẹ lè mọ̀. Ọmọ ìyá mẹ́ta ni wọ́n. Ẹrù kan. Ọmọ ìyá mẹ́ta. Ọmọ ìyá mẹ́ta ni wọ́n. Ọmọ ìyá mẹ́ta. Ẹrù kan ni wọ́n jọ ń gbé. Bẹ́ẹ̀ a máa gbà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ọmọ ìyá mẹ́ta. Ẹrù kan ni wọ́n jọ ń gbé. Bẹ́ẹ̀ ni a ò máa gbà láàrin wọn. Kí ni? Ọmọ ìyá mẹ́ta. Ọmọ ìyá mẹ́ta kan wà o. Ẹrù kan ni wọ́n jọ ń gbé. Bẹ́ẹ̀ sì ni a ò máa gbà láàrin wọn. Ẹ mọ̀? Mi ò mọ̀. Sàmì yọ. Ọmọ ìyá mẹ́ta wà. Ẹrù kan ni wọ́n jọ ń gbé. Kí mo lè fi ṣe àpẹ. Bẹ́ẹ̀ ni
a ò máa gbà láàrin wọn. Àrò Àrò mẹ́ta. àrò nǹkan tẹ́ fi ń dáná ẹrù kan ni wọ́n jọ máa gbé, ìkan ò ní ga jù kan lọ. Ṣé ó yé yín? Ìkan ò ní ga jù kan lọ, a máa gbà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àrò ìdáná. Àrò Àrò mẹ́ta tí ò ń dọbẹ̀ nù. Torí tí gọ̀ bá ga jù kan ó máa dọbẹ̀ nù. Bẹ́ẹ̀ni. Jẹ́jẹ́ o 850 kí ni 850? Ìbéèrè ọ̀tàlélẹ́gbẹ̀rin ó dín mẹ́wàá. Bẹ́ẹ̀ni. Okú ò mọ iye ara àgọ̀. Kí ni ìtumọ̀ àgọ̀ nínú òwe yìí? Kí ni àgọ̀? Okú ò mọ iye ara àgọ̀. Ẹni tó ti kú. Ó ní àgọ̀. Rárá, mo ń gbìyànjú láti tú ni ní wẹ́lẹ́wẹ́lẹ́. Mo ń gbìyànjú ni. Okú ò mọ iye ara àgọ̀. Àgọ̀, ẹni tó ti kú. Kò mọ ẹni sìn, kò mọ ẹni tó sìn, kò mọ irú aṣọ tó sìn. Àbí pósí. Pósí làgọ̀. Àgọ̀. Ṣé ká pè láṣọ ìsìnkú? Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun. Ṣé ká pè ṣe mọ̀ pé tí n bá lọ yín nífun ẹ máa ṣí. Ó dá bẹ́ẹ̀ ṣe lọ́ mi nífun torí mo ti ń rò pé kí ló lè jẹ́ okú ò mọye à ń ra àgọ̀, okú ò mọye tán ra aṣọ tó fi sin náà kò mọye tán rà torí nínú gbogbo nǹkan tó fi ń sin òkú yàtọ̀ sí pé ó mọ yòókù. Yàtọ̀ sí pé rárá kò séyìí tó mọ̀ o, kò séyìí tó mọ̀ nu gbogbo ẹ̀ rárá, àmọ́ pé òkú tókú bá ti kú ètò tán máa ń ṣe. Báwo la ṣe lè lo òwe yẹn? Báwo la ṣe lè lo? Okú ò mọ iye à ń ra àgọ̀. Báwo la ṣe lè lo? Ọ̀nà wo la lè gbà lò? Bóyá ká sọ pé ẹni tó ń ṣe nǹkan tí ò fi làákàyè sí àbẹ́ tó ń tì torí ẹ̀ bí kán ní à ń torí àjà jà. Torí ọjà jà. Torí ọjà ni à ń torí ọjà jà, ọjà níta ní jà lẹ́kùlé òun. Ká máa ti torí èèyàn ṣe nǹkan kó má kọbi ara sí i, kó má tẹpá mọ́ṣẹ́ bóyá ẹni tó ń gbìn tó ń gbà. Bí ẹ bá ṣe ń ràn yín lọ́wọ́ lórí ètò yìí látàárọ̀ nísìnyí tẹ́kọ̀ọ́ wò pé ẹ̀yin lẹ̀ ń gbà. Èmi kọ́ mò ń gbà o, àrípẹ́ ń ràn mí lọ́wọ́, gbogbo lè rí pẹ́ ń ràn mí lọ́wọ́. Òkú ò mọ iye ara àgọ̀. Bẹ́ẹ̀ ni, lóòótọ́ ni. Ó yá. Ojúgbà mi ti fúnra mi. Owó ṣìkì síbẹ̀. Ó kí mo rí bẹ́ẹ̀, ó lò tú o. Ó yá. Tọ́. Ìbéèrè. 778 kí ni? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-dín-méjì. Bẹ́ẹ̀ni. Kí ni ìyàtọ̀ láàrin ṣàwòrò idẹ àti kòlókóló? Ohùn wọn ni àti bí. Ohùn wọn ṣe ń dún bí àwòkọ. Ìlù làwọn méjèèjì. Ìlù ni. Ń tà lù. Mo mọ ṣàwòrò idẹ. Ṣàwòrò idẹ dà. Ṣàwòrò idẹ ni. Èwo ni ṣàwòrò idẹ? Ṣé ìlù wa ni? Aago tó wà lára ẹ̀ ló ń jẹ́ ká pè ní ṣàwòrò idẹ. Kólókóló bí agolo tó máa ń fi igi gbá. Tó ń fi sọ pé ojúdú òbí mọ kú pa góń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 gó. Ṣóhun ni. Ìparẹ́. Olóòtú. Filẹ̀ ni. Olóòtú. Ó yá. Ṣàwòrò idẹ. Ṣàwòrò idẹ ti gbà òun lélẹ̀. Kólókóló. Ago. Ṣé mọ ilé tí kinní tó máa ń fi kọ́rùn ajá? Kólókóló. Mo ti rántí. Mo ti mọ̀. Bá ń parẹ́. Ó yá filẹ̀ fún. Olóòtú. Mo ní kó filẹ̀ fún yín. Mo ní wọ́n tó ń pẹ́ lórí.
ṣé mo ní kó filẹ̀. ẹ ṣeun ẹ ṣeun o mo dúpẹ́ o. ó yá ìbéèrè tó gbẹ̀yìn. ìkẹyìn rèé. bẹ́ẹ̀ni. olúwa mo dúpẹ́ o. ẹ má tẹ bá ti ṣí. kí ni 864. ìbéèrè ọ̀rìnlélẹ́gbẹ̀rin. ọ̀tàlélẹ́gbẹ̀rin lé mẹ́rin. bẹ́ẹ̀ni. dárúkọ ìlú ní ilẹ̀ Yorùbá tí orúkọ rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú i tí ó sì parí pẹ̀lú i. ìlú nílẹ̀ Yorùbá. ìlú ní ilẹ̀ Yorùbá. ṣé mọ̀. màá mọ̀. òkè pọ̀ ń bẹ òkè pọ̀ ní ìlú yẹn. òkè pọ̀ nílùú náà. àwọn èèyàn gan lọ síbẹ̀ wọ́n máa ń lọ bẹ̀ lọ ṣe láti lọ wo òkè yẹn láti lọ máa gùn. ilẹ̀ Yorùbá. i. ó bẹ̀rẹ̀ pẹ̀lú i. ẹni sùúrù fún mi. Ọba Bashir Abíóyè Ṣìyànbọ́lá ní orúkọ kábíyèsí wa ní ìlú náà. ó bẹ̀rẹ̀ pẹ̀lú i àbí káṣọ ó bẹ̀rẹ̀ pẹ̀lú i ó parí pẹ̀lú i. Ó tún parí pẹ̀lú i. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà. Ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìbàràpá Akéláwà tí náírà ń bọ́ sí wa lọ́wọ́. Ó yá. Illusion and Bámiyọ Ìgbẹ̀tì. Ẹ gbọ́ Ìgbẹ̀tì rí. mi ò mọ ibi tó ń jẹ́ bẹ́ẹ̀. Ó dà ẹ ti gbọ́ báyìí Onígbẹ̀tì ti Ìgbẹ̀tì. Ìgbẹ̀tì. bàbá kẹ́ẹ̀pẹ́ o. tó ló bá tán báyìí. ló bá tán 20,000 owó kì í síbẹ̀. mi ò gbìyànjú tó. ẹ gbìyànjú tó. àwọn ọmọ yìí máa ní ẹ gbìyànjú àmọ́ ẹ gbìyànjú tó. ẹ pẹ̀lẹ́. ó dáa eléyìí kẹ́ máa fi mú mi. eléyìí náà fún tíì ẹ lè fi mú nǹkan tó bá wù yín. a dẹ̀ ní ìwé síbẹ̀ fún kíkọ nǹkan. ẹ ṣé gan ni tẹ́ wá o. ẹ ṣeun tẹ́ fún wa ní àǹfààní yìí o a dúpẹ́ o inú mi dùn gidi gan pé mo wá síbí o. ẹ máa mú gbogbo ẹ lọ ẹ máa mú lọ. ó dà ẹ ṣeun. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti fún wa ní àǹfààní láti ṣe ètò tèní lénìí lẹ́yìn Ọlọ́run tún ni o ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹni tó fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹni tó wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí gbẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹni tó ń fọpọlọ ọlọ́pọlọ a tún ti ṣe tèní o a tún máa ṣe ti ẹ̀mí láṣẹ Èdùmarè tẹ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ jọ̀ọ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ tẹ fi ń wò wá ní sáà yìí a máa gbé a máa bá yín sọ̀rọ̀ láṣẹ Èdùmarè orúkọ mi ni Ọlálékan Fábílọlá èjì ọba ní mí ọmọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà orin arégbèdì sọ̀dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédèjì ọba kó tó dìgbà míì ó dábọ̀ ire pum. Èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí Kamari Mama Soyinbo Kamari Masoyinbo ń bí Kamari Mama Soyinbo Masoyinbo má ṣe Soyinbo ká lè jọ máa lò yé.
Masoyinbo.